هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى. Bàbá tí ó fi ọ̀nà Islam fi mọ̀ wá pọ̀lá àánú ẹ̀ àti ìdẹ̀ra ẹ̀ la fi ń jẹ́ mùsùlùmí títí dìsìn. Ọlọ́run a dúpẹ́ fún ẹ. Ọlọ́run kó wọlá ọpẹ́ tí a dá ọlọ́mọdé ajáde kó ní Islam mọ́ láyéláyé. Ajẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni, ajẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jíṣẹ́ Ọlọ́run ọba ni. Kí Ọlọ́run kó bá wa kí Ànábì wa Muhammad àti gbogbo ará ilé àtàwọn sàhábà rẹ̀ ní àtúkìdílẹ̀ wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi di ọjọ́ ẹ̀san. Ọ̀dọ̀ ọwọ́ èmi pẹ̀lú yín níbi ìpáyà Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba. Ọ̀nà ọ̀kan tá a lè gbà náà nìyẹn tá fi ṣoríire ayé tẹ̀lkíyàmọ̀. Bàbá fi ọ̀nà yẹn lẹ̀, eré ibú tó péye tó ju eré ibú lọ òun náà mọ̀ jẹ́ titi wa. Ọlọ́run ní kẹ́ gbìyànjú ẹ kú sí mùsùlùmí àmọ́ kú sí kèfèrí. Ibẹ̀ gangan ni oríire àti ọlá àti orí agẹgẹ tán ìbẹ̀rù gbé wa. Kọ́lọ́n jẹ́ ká kú sí Islam. Gẹ́gẹ́ bí àsìkò tí a wà yìí tí a ń ṣe àlàyé ọlá tí ó wà fún fúnra wa nínú Al-Qur'an àti sunnati Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ìjẹ́jọ́ a ṣàlàyé àwọn mélòó kan fúnra wa. Èyí tí a fi kún ká tó wá mẹ́nu bà ọ̀rọ̀ iléyá níwọ̀n bá àsìkò. Òun náà ni pé nínú àwọn ọjọ́ mẹ́wàá náà, ọjọ́ kan ń bẹ nínú ẹ̀ tí a mọ̀ sí ọjọ́ Àràfá. Ọjọ́ yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé ọlá tí ó wà fún wa. Ó ní ọjọ́ yìí tá máa sọ pé wọ́n ń bọ́ òkun iná kó lọ́rùn èèyàn. Kò sí ọjọ́ tọ́lọ́run máa ń bọ́ òkun iná lọ́rùn èèyàn tó ọjọ́ Àràfá. Kódà Ọlọ́run máa ń fi wá fi ṣe ìyànrá pàápàá jùlọ àwọn tán wà ní Mọ́kà tí wọ́n ṣe hajj lọ pé àwọn ẹrú mi kí ni mo tí wọ́n fẹ́. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, kí ló yẹ ká ṣe? Ó yẹ ká kún fún àdúrà ní ọjọ́ Àràfá. Ọjọ́ àdúrà ni. Ọjọ́ kí ni? Ọjọ́ gbígbà àdúrà ni o. Wọ́n bẹ Ọlọ́run tààrà fún rẹ̀ àtàwọn ọmọ àtàwọn ìyàwó àtàwọn òbí ẹ̀ àtàwọn ọ̀rẹ́ pàápàá jùlọ ọmọ yìí ẹ̀ tán jẹ́ mùsùlùmí láwọn ẹni tán súnmọ́ àtàwọn tí wọ́n jìnnà, láwọn ẹni tí ń bẹ láyé àtàwọn tí wọ́n ti lọ. Ó gbìyànjú ó bẹ Ọlọ́run fún wọn nítorí pé tán bá ṣoríire kò dí oríire tiẹ̀ kù, ṣùgbọ́n tán bá ṣeré ibú yóò kẹ́ díẹ̀ nítorí pé a bá lọ tá bá bọ̀ ọmọ ìyá ẹ̀ ni wọ́n ní Islam. Ọjọ́ Àràfá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kíyàn gbìyànjú kíyàn gbààwẹ̀ ní ọjọ́ náà. Kíyàn gbà pẹ̀lú àwọn ọ̀ranyàn àwẹ̀ àtàwọn súnnà rẹ̀ àtàwọn májẹ̀mú ẹ̀ àtàwọn orígun ẹ̀ kọ́kàn kó má dì. Bí a bá gbà bẹ́ẹ̀ tọ́lọ́run bá gbà lọ́dọ̀ èèyàn ọlá tí ń bẹ fún ni wípé ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti ṣẹ̀ wá lọ àtọdún kan tí ó wà níwájú ẹ̀ tó fẹ́ ṣẹ̀ méjèèjì Ọlọ́run papọ̀ yóò sọ pé òun ò rí mọ́. O lè rí inú ẹ̀sìn mímọ́ tálíkìyámọ̀ fi dé ní Islam ló gbé wa. Kọ́lọ́run kó kà wá pẹ́ni tí ó rí gbà. A ti sọ tẹ́lẹ̀ rí pé nínú àwọn iṣẹ́ tí a máa ń ṣe nínú oṣù náà ni pé kí a máa gba àwẹ̀. Àmọ́ ọjọ́ Àràfá yẹn ṣe pàtàkì. Ká ní alágbára àti gbà torí alágbára ju wa lọ níbi ẹ̀wà gbígbà. Ẹlòmíì nǹkan lásán ni fún. Ìwọ tó wà lágbára gbìyànjú ní ọjọ́ náà láti gbà. Kódà ìwọ tó bá ń ṣàárẹ̀ àárẹ̀ iṣẹ́ lápèjúwe àárẹ̀ iṣẹ́ ó wà pọ̀lú ẹ̀. Ṣé pé òye lè gbé bí ṣùgbọ́n ó dà níyàn pé pọ̀lú ògùn títọ́ Ọlọ́run tálàáfíà bá wà fún òun níjọ́ náà. Òun ó gbàwẹ̀ ó wá díjọ́ náà àlàáfíà ò sí mọ́.
ó ní pé agbára ẹ̀kọ́ ló fi filẹ̀ ó lẹ́mìí láti gbà á ṣùgbọ́n ọlọ́run bá ní mímú wa ń bẹ̀ ó lè rí gbà pọ̀ lókùtọ̀ ọlọ́run ó mọ̀ wà náà ẹni tí wọ́n kọ̀ dáadáa ọ̀rẹ́ náà fún. yẹ ká gbìyànjú ká gbà á ká jí àwọn ọmọ wa kí wọ́n gbà á kí á jí àwọn ìyàwó wa kí àwọn náà kí wọ́n gbà àtàwọn òbí wa àtàwọn tó bá súnmọ́ wa ká ṣe vocal fún wọn gbé mọ́ gbàgbé àwẹ̀ ọjọ́ àràfà. èyí ni jẹ́ ọ̀rọ̀ àràfà lẹ́yìn àràfà kí ló kàn kó kan iléyá ọdún ẹran ká jẹ ẹran àbí ká di ẹran afẹ́sọ́dàdùn ká ṣe lérí ọwọ́ tó bá ṣe wù wá tá fẹ́ jẹ. iléyá ìpọ́njú ló gbé wa eré wàhálà ìdààmú ló gbà fìdí lérí ìpọ́njú òun ló gbà fi wá èyí táwa sọ di adùn lẹ́nu lérí ń pé èmi kọ́ ni mo nira mi ìwọ ọlọ́run ló ní mí ohun tó o bá fẹ́ ni mo fẹ́ ṣe èyí tó bá fẹ́ mi fẹ́ ṣe eré wọn tó gbà fi wá nìyẹn ń já sí pé ìfẹ́ nù ti tèmi mo filẹ̀ fún ẹ̀rọ. Anabi Ibrahim alayhi salam nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run fi dánwò jù láyé láwọn àdánwò tó tọ́ Anabi Ibrahim ń bẹ láàrin wọn. Anabi Ibrahim alayhi salam ó pọ́n ojú ọmọ gan-an wọn náà ṣe máa ń sọ ṣé ìwọ̀n àdàgẹ́ bí ejò tó kọjá lérí àpáta ni a máa ń sọ bẹ́ẹ̀ Yorùbá mọ̀ọ́rọ̀ sọ láwọn ibì kan a máa wá ṣe wàhálà a kún fún bẹ́ẹ̀ lọ́rùn fún ọmọ ń pè àgàn ò ṣe fi yanran èmi náà fẹ́ bímọ. Ànábì Ibrahim ṣe wàhálà ó bẹ́ẹ̀ lọ́rùn ṣùgbọ́n lọ́run sọ ń pásìkò tí tó àsìkò tọ́lọ́run wá ṣe sí fún etí ń lọ bí pé ó fẹ́ já kàn kó mi pé òun ò lè bímọ láyé wọn. Ọlọ́run wá ní ẹ lọ fún ní èrò pé á fún ẹ ní ọmọ. Ọlọ́run fi wá ní kó bí Ànábì Ismail alayhi salatu wassalam. Bàtọ́lọ́run fún àbí tá bá bímọ kí la máa ń ṣe inú wa máa ń dùn pé ọmọdé inú ẹ dùn pé Ọlọ́run fún òun lọ́mọ ó yọ̀ ọwọ́ ń tọmọ náà bọ̀ ọmọ ti débi pé ọmọ ní ó ṣe wò ó ṣe rí ó ṣe tọ́ka sí pé ọmọ mi ní bọ̀ yẹn tó bá dé nìfó yẹn inú wa máa ń ṣe kí ni pé mi náà ọ̀rọ̀ mọ̀ gbé láyé. Ọlọ́run ní Ibrahim àbí tá ń lọ àti ìdébẹ̀ àsìkò ní ìrìn àjò àti ìdẹ̀wò tán o tún kù tó fẹ́ gba nǹkan o bàbá máa ń gbọ́ dáadáa o kù tó fẹ́ gba nǹkan bọ́lọ́run bá ń dẹ́ nìkan o láyé kọ́mọ́rùngbò ti tán o Ọlọ́run ní mùmìnì ẹni tó jẹ́ mùmìnì láyé iná àdánwò ní tán lérí ẹ̀ títí àlùkìyámọ̀ fìdí ń gbé mùmìnì ó bọ́ kónú àdánwò òun bà àyàfi tí ìbá ṣe mùmìnì nìkan títí yóò fi kó láyé yóò mọ̀ dáadáa náà nítorí pé kí ni Ọlọ́run fẹ́ràn wa Ọlọ́run ò fẹ́ ká wá bá òun Ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ bá ti ń ṣe mi ohun tí ìfimọ̀ ká kó lára yín ìmọ̀ fi ránṣẹ́ sí yín èyí ni ọ̀tọ̀ ẹ̀ṣẹ̀ mi rárá kò mí kẹ́ nípò tó kéré ipò tó ga mo fẹ́ gbé yín sí ń fi àdánwò fi gbé pò yín ga ṣe sùúrù. Ọlọ́run wá ní ìwọ Ibrahim ọmọ tá a fún ẹ ó ti tó rí lọ́mọ ọmọ náà ó dùn bẹ́ẹ̀ fáwọn Ọlọ́run ni ó pa falamma balagha ma'ahu as-sa'ya qala ya bunayya inni ara fil manami anni adbahuka fanzur madha tara. Ọlọ́run fi ránṣẹ́ sí lójú àlá ń gbé Ibrahim dáì Ismail dá dùbúlẹ̀ kó dúnbó ẹ̀ àlá àwọn ànábì Ọlọ́run kì í ṣàwàdà kì í ṣeré.
Ibrahim ti gbọ́rọ̀ adi Ismail jókòó ọ̀rọ̀ kan ló délẹ̀ Ismail ní ọ̀rọ̀ wo ni ṣíkáwò ó náà láà lòun mọ̀ láà àlá náà ń sọ wípé èmi Ọlọ́run ọba ní ọmọ tí mo fún ẹ níjọ́ kìíní àná kó tó rí tójú pẹ́ náà tó ti wá dàgbà ó tó bọ́jú tó bẹ̀ ń ṣe ó ṣe gbọ́kànlé Ọlọ́run ní kí n dá a dùbúlẹ̀ kí n dúnbú ẹ̀ fi ṣe ìjọsìn fún Ọlọ́run wa. Ismail gbọ́ bẹ́ẹ̀ etí ẹ̀ ó nà dáadáa kẹ́tí gbọ́. Àwa ọmọ tó wá já sí pé àwa ni bàbá sọ bẹ́ẹ̀ fún ń pé èrè ọmọ mi Ọlọ́run pa mí láṣẹ ń pé kí n dá ẹ dùbúlẹ̀ kí n dúnbú ẹ kí ni ó ṣẹlẹ̀? Bàbá ṣàlìjànú ò sí lára yín kí ṣe ń pé pàlú ó ti wà dòsí lára yín tẹ́fí sọ tẹ́ ń sọ bá fi á parí ẹ̀ yóò ní kẹ́ tó pa mímí pa ẹ̀yìn náà. Allahu Akbar. Ọmọ ti tán láyé kò mọ́ lókù kò mọ́. Ismail alayhi salam gbà tó gbọ́rọ̀ náà bàbá ó sọ̀rọ̀ náà lásọ pé fún pé fanzur madha tara ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ fún ẹ yìí unzur wòye sí fọpọlọ rò madha tara kí ló rí ń pa lè ṣe sí. Gbèsè tọmọ fún jàmá gbogbo ata lọ́mọ láyé ọmọ làwa náà báwo làwa náà ṣe gbà pọ̀ láwọn òbí wa níbi nǹkan tí ọ̀tẹ̀ tó ń gbọ́n fẹ́ dúnbò ẹ̀ àti gbàbẹ̀ wá lọ tó bá rí ń pọ́nmọ ẹ̀ ń yọwọ́ kan sí ẹ káàkàsẹ́tì ẹ̀ sẹ́yìn wọn náà kò túbà nípa ohun tó ṣe fáwọn òbí ẹ̀ méjèèjì. Ismail alayhi salam sọ fún bàbá ẹ̀ bí kíni if'al ma tu'mar satajiduni insha Allahu min as-sabirin. Allahu akbar Allahu akbar Ọlọ́run kò ṣe wá bẹ́ẹ̀ o Ọlọ́run kò ṣe àmọ́ wá bẹ́ẹ̀ ó ní if'al ma tu'mar bàbá ṣùgbọ́n ló pẹ́ láṣẹ àṣẹ tọ́lọ́run pẹ́ mú iṣẹ́ lára mi kò ní púrẹ́mù wá ní insha Allah pẹ̀lú ògo títí Ọlọ́run ọba tajiduni min as-sabirin ó rí mi lẹ́nu tó ṣe sùúrù títí ó fi ṣiṣẹ́ Ọlọ́run lára mi. Ó fi insha Allah sí Ọlọ́run ní mọ́ kọ́ ẹ̀wọ̀n jẹ́ o insha Allah tó fi sí yẹn ó ní kankan mẹ́ nǹkan náà níbi kíni ó lè yíwọ́ kó lóun fẹ́ ṣùgbọ́n Ọlọ́run ọba ó ṣe kíni yóò rọ òun fún ẹ̀ tóun padà ṣe sùúrù fi dúnbò di tòun bọ́lọ́run ṣe pẹ́ láṣẹ. Bàbá kò mú láwàdà ó sì dán mẹ́dùn bílẹ̀ lóòótọ́ ó fi ọ̀bẹ sí lọ́rùn gbé sí ẹ̀fọn ìhà ẹ̀ fún ọ̀bẹ sí lọ́rùn èyí ń du kò wọlé ọmọ ní bàbá àṣẹ Ọlọ́run mọ́ ní ò ń ṣàánú mi ni mọ́ ṣàánú mi ṣàánú ààrẹ níbi pé tó bá lo òfin Ọlọ́run lára mi Ọlọ́run ọbẹ̀ wí o. Gbà tó rí Ọlọ́run wá rí pé Ibrahim ó ti mú kíní iṣẹ́ Ọlọ́run wá rí wípé bàbá àti ọmọ àwọn méjèèjì rí pé àṣẹ báwọn ṣe lágbára tó àwọn ní alágbára kan táwọn ògbólò sún lágbára làwọn lẹ́nu rẹ̀ àwọn méjì gbọ́dọ̀ fọlọ́hun tán Ọlọ́run wá ju wọn jẹ́ sí Ibrahim qad sadaqta ar-ru'ya inna kadhalika najzi al-muhsinin. Ibrahim ń ta ní kò ṣe a rí pé ó gbà lódodo ó sì ṣe Ọlọ́run máa ń san àwọn ẹrú ẹ̀ tó bá jẹ́ ní ire Ọlọ́run máa ń san wọ́n lẹ́san ire ni Ọlọ́run ní fafadaynahu bidhibhin adhim àwọn Ọlọ́run ọba mú àgbò tó dáa kan àfi rọ́pò ẹ̀ fún àlùjánnà.
ló fi dín pé àwọn ẹran ni wọ́n ń gba ikú àwọn ọmọ èèyàn kú lónìí báwo lè ká ṣe pẹ̀lú àwọn ẹran náà. aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum fastaghfiruhu. alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. tó Ọlọ́run adúpẹ́ fún ẹlẹ́ẹ̀kan sí o ajẹ́rìí pé ìwọ nìkan ni ní gbogbo nǹkan ajẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni kọ́lọ́run má ṣe wá ní pòkí sọ́dọ̀ Ọlọ́run kọ́ má ṣe wá ní pòkí bí súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí tí a bá rọ̀ dé Ọlọ́run fi agbòfin rọ́pò ẹ̀ fún kí ló fà ìgbọ́ràn bàbá àti ọmọ àwọn náà káwọ́ ń bẹ̀ lẹ́ẹ̀kan náà báwo làwa náà ṣe gbọ́ràn fọlọ́run ọba gbà láyé wo fi tòrò títí dìsẹ̀. ìtumọ̀ ẹ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ràn fọlọ́run ọba tó sì ṣe sùúrù lérí àwọn àdánwò Ọlọ́run a máa fi nǹkan dáadáa fi gbẹ̀yìn fún. ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ nìyẹn ló fi já sí pé ẹran lọ́lọ́run fi rọ́pò àwọn èèyàn tí ìbáyé síbẹ̀ àwọn tá wọlé yàpọ̀ mi ò. ń gbé àwọn súrà tí wọ́n ní kán wò lára ẹran fi pẹran apọ̀ ń bí ta ní súrà. a ti máa fi sí ara wọn pé eléyìí ó ní gẹ̀ dáadáa ó ti wọlé yá. ọmọ gan ọmọṣẹ́ bàbá tiẹ̀ náà ń gbé fíò mi wọ́n ní ẹ̀fọn náà wà dáadáa á rí bá sí lára wọn bẹ́ẹ̀ ni bàbá ọmọṣẹ́ ìyàwó tiẹ̀ náà Allahu Akbar ó léwu àwọn làbá máa múra wa pa ìjásípéyà ìgbọràn Ibrahim àti Ismail lánàá ló padà yí padà kó lè rí ọwọ́ ìpìlẹ̀ sí ọwọ́ dáadáa tí ò bá síbẹ̀ ohun tá ń sọ ìkọ́dà mọ̀ sọ. padà ẹlòmíì bá rí pé kí ni òun ti ń wọlé yábọ̀ báyìí yóò máa kò ní jẹun mọ́ kí májẹ̀mú tí wọ́n ní kán wò lára èèyàn fi dúnbú èèyàn ó fi kó lára ẹ̀ pé ọmọ yóò wọlé yá wọn. Allahu Akbar. Ọlọ́run alhamdulillah adúpẹ́ fún ẹ̀. Ọlọ́run fẹ́ràn wa wàláhì Ọlọ́run fẹ́ràn wa gan wàláhì Ọlọ́run fẹ́ràn wa ju gbogbo èèyàn lọ Ọlọ́run fẹ́ràn wa ju ìyá wa bàbá wa àwọn ìyàwó wa táwọn ṣe rí kókó òun Ọlọ́run fẹ́ràn wa ó fẹ́ràn wa jù wọn lọ. Ọlọ́run kó bá kí anabi Ibrahim Ọlọ́run kó bá kí anabi Ismail Ọlọ́run kó bá kí anabi wa Muhammad sallallahu alaihi gbogbo àwọn anabi náà tó padà kọ́ òun léyà fi di léyà. Iléyá tí wọ́n wá sọ wípé kí a pa náà báwo la ti fẹ́ ṣe gbà bẹ̀rẹ̀ níbi àníyàn ma huwa niyyatuka ant kí làníyàn tí ẹ tó fi pa léyá ìbéèrè má jẹ́ ká níyẹn kó lọ rí pé òun fẹ́ pa léyá kóun lè bá fi pín ẹran fún wọn ládùúgbò mo fẹ́ pa léyá nítorí àwọn collègue mi níbi iṣẹ́ kí n bá fi pín ẹran fún wọn. Mo fẹ́ paléyá kí má bàa já sí pé lágbájá ọmọ lágbájá tí ò tó mi paléyá èmi náà ní wà ní pẹran ni la abadan innama yuzbahu ibtigha'a liwajhillahi a máa ń pa lẹ́ni tí fi máa ń wá ojú rí Ọlọ́run wa taqarruban ila Allah subhanahu wa ta'ala a máa ń pa lẹ́ni tó fi súnmọ́ Ọlọ́run ọba. Bákan náà ńkọ́ a máa ń pa lẹ́ni tó fi tẹ̀lé àṣẹ Ọlọ́run tẹ̀lé súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èyí báyìí tí a kà Ọlọ́run ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahud-din. dájúdájú ìjọsìn tó lágbára ní ẹran dúdú tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tálẹ́ntà fi ìjọsìn fún illa lillahi rabbil alamin bí ìbá iṣẹ́ Ọlọ́run bá pẹ̀lú ṣọlá fi ìjọsìn fún ṣé ó wá yẹ ó dáa kó já sí pé Ọlọ́run ọba ló pa wá láṣẹ bí kíni fasolli rabbika wanhar Ọlọ́run sọ pé ẹsikírù fẹ́mi Ọlọ́run ọba kẹsì wá dú ẹran fẹ́mi Ọlọ́run ọba kó wá ní àníyàn padà ní kò máa gbé fẹ́ dákẹ́rẹ́ yọ Ọlọ́run ọ̀nà tó lù àbòsí ńlá ni kí ló tó bá ń ṣàbòsí gbogbo èèyàn ó ti ṣàbòsí Ọlọ́run ọba ni
tó bá jẹ́ bẹ́ẹ̀ minal an la budda li kulli wahidin minna islah àníyà láti sin lọ gbẹ́ni tó bá láwọn àníyàn tòun tẹ́lẹ̀ kó yí padà kó tún ṣe padà gbóhùn fẹ́ ṣe kí ni òun fẹ́ paléyà fún ta ni lillahi rabbil alamin wattiba'i sunnati rasulillahi sallallahu alayhi wa sallam tẹ̀lé sunnati anabi wa muhammad kí wá ní sunnati anabi bí léyà pípa anabi wa muhammad tó yẹ paléyà máa ń pa ẹran àgbò méjì léyìí tó níhò dáadáa léyìí tó sanra èyí tó ṣe é fi hàn pọ́ lọ́hùn lónìí tó ń sọ ni ọ̀hún èyí tí mo kówó ẹ̀jọ́ ọlọ́hun lónìí mọ̀ túmẹ̀ ìtumẹ̀ ní kí ni má dààmú níbi àwọn ọ̀rẹ́yà bọ́lọ́hun bá sọ ń kó sínú wọn má dàrẹ́ láàmú ẹgbọ́n mi dáadáa o ọlọ́run bá ní o sínú wọn lọ́dún yìí má dàrẹ́ láàmú má lo yorùbá tá a má lo bí kí ni mo wọlé yá àìwọlé yá a máa ń pa ènìyàn àmọ́ mo wọlé yá lọ́dún yìí o mọ̀ tó mọ̀ yorùbá mẹ́ ìfẹ́ jáde kó nu ẹ̀ mọ́ mo lè jí ẹran fi parí yá tó bá jí irú ẹ̀ ọ̀daràn bí kan gé ọwọ́ ẹ̀ dànù síbì kan títí ó fi gbẹ́ran ẹlẹ́ran jó padà lábẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ èèyàn lè yá owó fi pa iléyá ìbéèrè gíyàn lè yá owó fi pa iléyá èsì àkọ́kọ́ sọ pé rárá èèyàn yá owó fi pa nígbà tó bá mọ̀ ń pówó kan ò sí níbì kan fún ẹ tó fẹ́ gbà fi san èèyàn lè yá owó fi pa nígbà tó bá rí pé owó yìí bá yóò oṣù kan ń gba owó náà lábájá ọmọ lábájá tó sì tẹ̀lé àdéhùn inna wa'dallahi haqqun ń pè pẹ̀lú kòtò ọlọ́run owó oṣù mi ti ń bọ̀ fẹ́ kojú owó èmi náà kí n wà nínú ẹni tí ó gbalada ń pẹ́ni tó dú ẹran fún ọlọ́run ọba yá mi ní owó náà tó bá dà sùn báyìí ń dà padà fún ẹ lọ́nà èèyàn lè ya owó fi pa ìléyá àmọ́ láàrin fàmí yọlé àwọn àtìlẹ̀kùn mọ́rí mọ́ ti mọ́rí ò jáde síta ni ò jẹ́ kó yé wọn ń pé kí ni ò pa kódà wàláhì ó ti kò jẹ́ ìmáàmù bó bá kírun fáwọn jàmá bó ṣe kò só ẹran léyá àwọn jàmá tán wà lẹ́yìn ẹ̀ tán wọn tiẹ̀ lẹ́yìn bí gbogbo rẹ̀ àwọn làbùkù mọ̀ bá sáà gbọ́ bẹ̀ sókè ń gbé kí ni mo ti pa ti tèmi kó sì mo gbọ́dọ̀ lé ẹ̀ lọ jẹ́jẹ́ gbogbo àlùkí ń gbà kalẹ̀ bọ́lá ń ṣe kọ́ ti tiẹ̀ nìyẹn ayé fagbára fi ṣe ayé ṣe kí ni ayé fi agbára fi ṣe ibẹ̀ yẹn kò yé wa dáadáa njẹ́ àti gbogbo lóhùn pé mo wọlé yá ẹ̀yẹ káyọ̀ kọ́nù gbèsè ayé wa kò sí nínú ìyẹn máa ń pa ìléyá nígbà tí agbára ẹ bá yọ àmọ́ tí n bá pa ní sèbálòjọ léyá àwọn ọmọ wa ká gbọ́gbọ́ ọmọ ká gbọ́gbọ́ báwo ó gbé Kùránì fún ọmọ ká Kùránì kágo mélòó yóò ká Kùránì ó yà ní ti cháká kódà àwọn ibi tọ́lọ́hun ti gbé sọ̀rọ̀ ń pé agbára ni kò ṣe fún kó ká kó túmẹ̀ fún jọ́nà kó gbọ́ yíjọ́ náà bó ti yẹ ká wà láyé nìyẹn Islam sẹ́ òun fẹ́ bí kí ni kó wà àwọn ẹ̀kọ́ wà kó wọ́n kájọ kí ló kẹ́ ẹ́ bọ́ lóko nìyẹn Islam rọrùn gan kò múlẹ̀ kókó dání pápá àwọn là ń fún ọ̀rọ̀ wa mọ́lẹ̀ kọ́lọ́n kó ṣàmúlẹ̀ ní kọ̀ọ̀kan wa. ǹjẹ́ súnà tí ànábì ní ká wọ ẹran tó dáa ká fi fọ́lọ́hun ẹran yìí àwọn adáwọn nǹkan mẹ́rin kan wà tí a gbọ́dọ̀ rí lára ẹran náà alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ ra ẹran tójú ẹ ti dà tí ń wo ọ̀nà àjẹrà ránṣẹ́ bẹ́ẹ̀ tí ń wájàṣẹ́ a gbọ́dọ̀ ra o òwò náà fẹ́ pírẹ́sìtì ní fọlọ́hún tèmi ní mọ́dà o. bákan náà a gbọ́dọ̀ ra ẹran tí ẹsẹ̀ àbí apá ẹ̀ ti ṣẹ́. bákan náà a gbọ́dọ̀ ra ẹran tí ó hù ó gbẹ tí wọ́n máa kẹ́kùn ládé pé 1 2 3 fọlọ́hún a sì gbọ́dọ̀ ra ẹran tí ń ṣe àárẹ̀. apá kan nínú ẹ̀ ó bá wa wí lẹ́ni pé kí n sáà ti pa wọ́n ṣe bẹ́ẹ̀. apá kan nínú ẹ̀ báwọn ẹni tí ń tẹ ẹran wí
gbé kí n hẹ́gẹ́ fún kó máa gbé lọ má dàn o. kò tí bó tilẹ̀ wù kó tóbi tó bá rí pé ń ṣàárẹ̀ aláàjì ẹ fi ilé yẹn lẹ̀ kó wọ́ wàláhì ọlọ́run ṣẹlẹ̀ sàn rè ẹ fi ilẹ̀ ń ṣàárẹ̀ ẹ fi ilẹ̀ kí n bá fẹ́ palẹ́ yá ni èyí kọ́ lọ́lọ́run béèrè lọ́dọ̀ ẹ fi yẹn lẹ̀ ẹ lọ́ọ́ ra títọ̀ kí ló ń ṣe yẹn tó sínú ìlànà ọ̀rọ̀ owó kọ́ ọlọ́run ló lówó èyí tó gbàǹjọ yẹn tó fẹ́ gbàgbọ́n náà bù síṣẹ́ ọlọ́run lè ta rẹ̀ ò ní jèrè mọ́tálíkì àmọ́ fìdí ó sì ṣe kó yá méjì ni èyí tó ṣe ń méjì ni máa rẹ̀ lè rẹ̀ léyìí ọlọ́run fi gbé pọ̀ ẹ̀ga lẹ́yìn tàbí kìá ká tó bẹ̀rẹ̀ ṣe dáadáa kọ́lọ́ kó kó àmọ́ ṣe àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ká gbìyànjú kó kó nu ẹran tàfẹ́ ra gbèsòrò náà ó jókòó dáadáa ẹ má ṣe dà àwọn ẹran láàmú ẹ má dà wọn láàmú ẹ̀kan sọ pé ẹran wẹ́ran wọn oníṣẹ́ ẹ̀kan ti mil ẹran 40 mil mi báyìí 40 mil fún ọ bó ṣe lówó tó kó o jáde ẹ̀ ń de tó ààyè báyìí ló jẹ́ aláyẹ̀ gbà ta ló gbé fún ọlọ́run ni ọlọ́run tóbi ju gbogbo tó gbé kalẹ̀ yẹn lọ ọlọ́run kan fẹ́ méjì ni mo fẹ́ wo èmi ọlọ́run lára ẹ̀ mo ṣe wo lára ànábì Ibrahim pẹ̀lú Ismail jẹ́ kọ́lọ́run kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ilé ìjọ ilé adé tá a bá ń lọ sí yídì níbi ìmúra ẹ̀yẹ́ dàpọ̀ yẹ ká gbìyànjú ìmúra tó yẹ ká mú ní kí àwọn pàápàá jùlọ àwọn obìnrin wọ̀kúwọ̀ ti pọ̀ jù wọ̀ wọ́n rántọ́ fìlé náà fi rán apá wọ́n fi rán gbáyà wọ́n sì lọ yídì lọ́mọ́sáàsì nǹkan burúkú ni aṣọ fún obìnrin fi ń lọ yídì nǹkan burúkú ni aṣọ ọmọ ń wọlé nǹkan burúkú ni ká múra dáadáa ọ̀nà tá a bá gbà lọ ká ṣe ẹjọ́ ọ̀nà bá ń padà bọ̀ wálé ká sì gbìyànjú àdínpé gbólóhùn náà ó ṣọ̀wọ́n ládùúgbò wa ó sì ṣọ̀wọ́n lágbègbè wa gbólóhùn Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahi alhamd tíjọ́ mẹ́wàá bá ti wọlé nínú ṣùdìrí híyà báyìí làwọn wọ́n sọ láàrin ìjà wọ́n sọ bí jẹ́ gbogbo ààyè àdínpé gbólóhùn náà ó ti kú àjí láwùjọ wa ẹ̀ka jí dáadáa títí a fi dé ìdí nígbà wo lè ká pa nígbà tá a bá kírun bùṣe bí tó bá bí kírun tó bá ti kírun tiẹ̀ bùṣe tó bá dé lọ pẹ̀ràn léyà ẹ̀ má rò ń pé mọ́sáàsì kàbíbì kan wà ládùúgbò yín wọn ò tí kírun bẹ́ẹ̀ wọ́n mọ̀ lóde ẹ̀hún là wọ́n ti kí tiẹ̀ lọ́hùn pápá ẹran ní kíni nílé ìdán al-udhiyya tudbah wọn lọ sọlá a máa ń kí lẹ́yìn ìgbà tí a bá kí irun bùṣe ṣùgbọ́n ó fẹ́ kírun ládùúgbò mi àwọn kan ti kírun lọ́hùn ó wá pẹ̀ràn kó tó wá lọ kírun ó ṣe kíni ó palẹ̀ yá sàrà lò ṣe agbóbẹ̀yìn yìí dáadáa ẹran náà ta fẹ́ wá pa ẹran tó ń gba ikú wa kú ta fẹ́ pa ṣó yẹ ká fi kàn wàláhì à ń gbẹ̀ṣẹ̀ o a tún mize a gbó kalẹ̀ kọ́dà a tún máa ń ṣe a tún yí àwọn ẹran ní wèrè a fún wọn ní gbòmù ọmọ èèyàn ká fún ọmọ èèyàn ń gbòmù lásán pé òun ta igbó ọmọ ọ̀nà tó ń dá ń gbáta gbó ni ẹ ìyá láyà ọ̀ràn àfikọ́ lọ́hùn kó yọ ẹ́mẹ́ nìkan ngbó òun ta igbó fún àwọn èèyàn àwọn ọmọ ọlọ́mọ ń mu wọ́n fi ń yí lọ́pọlọ ṣe lè fọ́mọ tiẹ̀ náà mu káwa ni wàá gbé kó ń bẹ ẹran tọ́lọ́hùn ní pé wọ́n bọ́ síbẹ̀ kán fi rọ́pò Ismail kó dìjọsìn fẹ́yìn lónìí ẹran náà ni wọ́n fi wá fún ní gbómu kó lè bàa fi kàn dáadáa wàláhì ṣáájú eléyìn Islam ní ká ṣe ẹ̀sán dáadáa ká ṣe sáwọn ẹranko ẹ wo hadith Ànábì Muhammad ọlọ́run ní inna Allaha qad kataba al-ihsana fi kulli shay wọ́n ní dájúdájú ọlọ́run bá ń sẹ́ ó ṣe lọ́rọ̀ èèyàn fún àwọn ẹrú ẹ̀ ń pé ká ṣe dáadáa sí gbogbo nǹkan wọ́n ní fa idha qataltum fa ahsinul qitla tí wọ́n fẹ́ pa nǹkan tá a fẹ́ jẹ gan pa fẹ́ pa ejò sẹ́ wọ́n ní ká padà dà bá fẹ́ padà dà wà wọ́n fẹ́ pa ejò wábi tẹ́rí ẹgbẹ́ wà kó kóbo lérí má kó nǹkan bọ́ gbogbo ara kó bíjò ti burú tó nìyẹn ká tó wá sọ wípé ẹran tó gba kú ẹkú ló fẹ́ pa o tó fún ní kó mu náà kó fi kàn ọmọ ohun tó ṣe fún rẹ̀ àwọ̀ èèyàn tó kì í tó lágbára bí ìwọ náà bí ẹ̀yìn méjì ẹ̀dó kẹmọjà ẹjà náà kẹ tó kírun kó ń tọ̀ kó gbé àdáni kó ní gbá dáadáa ní ká mi ṣe fẹ́ ìmí jìjì eré bú ni o
wàláhì eré ibú gbáà ni kí ẹ máa fẹ́ràn fi kàn kọ́lọ́hún mọ̀ ṣe ní títí wa. tó bá di pa fẹ́ pa ẹran yìí ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀lú ẹ̀ ẹ ká fún wọn jẹ ká má fi àfi jẹ wọn ẹran tí ò bá yára dédé ẹ ká gbé di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣàánú ẹ̀ ń lọ bí tó fẹ́ lọ tí ò ní padà mọ́ láéláé ni o ká ṣàánú ẹ̀ ká fún lóúnjẹ tó tọ́ jẹ ká wẹ̀ fún un ká ṣàpọ́nlé ẹ̀ jọ́sìn la fẹ́ ṣe ọtí etí bá ń ṣàárẹ̀ ká tọ́jú ẹ̀ kárẹ̀ náà kó lọ gbé ní pásítọ̀ náà tó bó ti yẹ ká pọ̀ lọ́nà tó bá di ọjọ́ náà tá bá fẹ́ da dùbúlẹ̀ ó kàn gbé lẹ́kàn náà fi gbì lẹ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò fi lọlẹ̀ máa rántí pé tó bá já sí pé wọn náà nìkan máa rántí pé wọn àgbárí ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò fi lọlẹ̀ wọ́n sì mú kó máa múkun náà kó máa bí mo ti ń wẹ́ rí wà láà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn èyí kò má di dáadáa má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káníwọ̀ náà gan-an wá mú ẹsẹ̀ wọ́n di papọ̀ bẹ́ẹ̀ ó ṣe wọ́n dì ẹ́ bẹ́ẹ̀ wọ́n kan apẹ́ ẹ̀ báwo ló ṣe fẹ́ wà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹni tó fẹ́ apẹ̀ràn méjì má di ẹran kan kó mọ pàkan lẹ́gbẹ̀ẹ́ o ẹ máa ń gbọ́ ọ̀rìn yẹn dáadáa o ó ti di ẹran kalẹ̀ ọwọ́ ń palá kọ̀ọ̀kan lójú elékejì kí ni wọ́n máa wò bí ti ń lọ òun náà ṣe kí ni ó lè mọ sùn kíkí wọ́n mọ́ ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dákun tó fi Ọlọ́run àwọn ẹ̀kọ́ kan ta ní láti mú dání ni ọ̀bẹ tó fẹ́ fi dúnbó ẹ̀kọ́ bẹ náà kó pọ́n dáadáa kọ́dà ayé sọ pé kò mọ́ pọ́n lọ́wọ́ ọ̀bẹ tuntun ọ̀bẹ kí ni ọ̀bẹ tuntun tó dára bí falẹ̀ yóò rí dàbí hàtàhù ehun tó fẹ́ pa alábìnrin kò fún nísìmí tó bá ti gbọ́ bẹ náà sí báyìí kó sì wọ ẹ̀mí náà kó sì gbọ́ ẹ̀rẹ́ kan náà wọ́n ní gbà náà lọ́wọ́ dúnbó ẹ̀ bẹ̀rẹ̀ sí jápátá kò tó dáa mọ́ ó ti fara ní ọ̀fara ní tó bá já sí pé wọ́n máa ṣanjú ọ̀bẹ fún ẹranko kan ní máa ṣanjú ọ̀bẹ fún wọn. ọba ti pa kan èyí tó fẹ́ pa ó ti da dùbúlẹ̀ tọ̀hún kó máa rí kẹsì gbé tètè pa náà ẹgbẹ́ síbi kan kẹbi pa ẹlẹ́kejì títẹ́ fi yanjú ẹ̀ bù ṣe tẹ bá yanjú ẹ̀ àwa kí èyí tẹ mọ ẹran jẹ àlẹ́bí ní tẹ bá pẹ ẹran yín àlẹ́bí ní ẹ̀jẹ̀ nú ẹ̀ kó bá sì wùn yẹn mú sílé nínú ẹ̀ bá wùn yẹn fi sára àwọn afáàgbé bá sì wẹ̀ tó mẹ́ran jẹ kó sílé kọ́ ní jẹ̀díjẹ̀dí wọn kò jẹ àárẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ní padà bọ̀ àwọn amú ẹran náà bá kó sínú epo pa báyìí àbí kankan oníjẹ fún kámúà ẹ̀ náà ẹ̀ràn léya ló fi jẹ ọlọ́run mọ́tò ayé lébi o pín ẹran ládàá kó mọ tẹ̀lé ládàá àwọn wa débẹ̀ ẹran sílé òmìnira àtàtì lọ́tọ̀ ọlọ́kan síbẹ̀ nìkan ọkàn jákujàku nulẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ adìrẹ ẹran yóò fi jẹ́ olùgbèsè ayé ẹ̀ yíyá mélòó jàdúrà kọ́lọ́hún fún ẹ lówó ọjà kọ́lọ́ ìrìnà mí kò jẹ ẹran àmọ́ ní tó bá jẹ ẹran léyà ó bá jẹ dáadáa sàn tí ò fi wà fún ẹ ní ẹ̀ṣọ́ àlàáfíà yín o ó lójú ẹran tí máa ń jẹ ẹran níjẹkújẹ o àwọn èmi ò ń lọ jìnnà nínú àwọn opus àbí kìíní kankan jẹ ẹran jẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tó bá máa ń pé àdéhùn sí yàrá ti súnmọ́ dáadáa máa jẹ́ jò jẹ̀díjẹ̀dí ọkùnrin máa ń wà dáadáa ni ọkùnrin máa ń wà dáadáa àmọ́ yéye ìfẹ́gbẹ́rẹ́ o ṣọ ẹran jẹ tó bá wá fẹ́ fún àwọn èèyàn lẹ́ran níjọ́ iléyá ṣàánú wọn sí rí ẹran náà ẹni tó fẹ́ gbẹ́ran fún màá kó o tó gbẹ́ran fún ń bẹ́nu wọn tá gbé fún ní tútù ń bẹ́nu wọn má gbé tútù fún láyé àti láyé má gbé tútù fún ọgbà gbèsè ayé ẹ̀jẹ̀ ó dá lábújí náà kí lẹ́ẹ̀ fi ṣe gbogbo ẹ̀ la máa ṣírò ń bẹ́nu wọn ó ṣe é ló bù fún lọ́bẹ̀ wọ́n ló ní láti mẹ́ni tó fẹ́ ṣe kí ni ẹgbẹ́ran fún tó fi mọ́ oṣù bẹ́ẹ̀ fún gbà ọba ayému tútù náà fẹ́ pín tútù gbogbo nǹkan kan sílẹ̀ bí kí ni àwọn eléyìí náà ọ̀sẹ̀ yẹn kan yọjọ́ ọdún ẹgbẹ́ran yìí 5,000 fún àní kẹfì yẹn gbogbo èyí tó bá kù ata kankan ìrẹsì tẹ́fì jẹ́ ó dùnú kalẹ́ nìyẹn ilé tí wọ́n náà ṣe kí ni òdìdí aláyọ̀ nìyẹn kì í wá ṣòwò mígbà tó pẹ́ ẹran ọmọ ìyá mi náà pa ẹran ọ̀hán ní balọ̀gbẹ̀rẹ̀ yẹn fún alájẹ lọ gẹ́gẹ́ bí ẹ̀bùn tí ì ṣe sàrà fẹ́ràn wọn gbàgbé fún wọn ó sì pẹ́ ẹran kì í ṣe wọn ní Islam kọ́lọ́n kó ṣàwọn ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run dákun abẹ ọjọ́ náà máa ń jà fi dárò wa ọlọ́run ó ti wọlé lóòótọ́ àmẹ́ni tó ṣe ọlọ́run nìkan ọlọ́run kó káwa kún wọn ọlọ́run mọ́ gbẹ̀mí wa léṣe ọlọ́run
ọlọ́run kó ṣàánú wa kó ṣamọ̀nà wa ọlọ́run kó ṣàforíjì fún wa ìṣọ́ ọlọ́run tòótọ́ tí wọ́n fi ń ṣẹ̀mí ju àsìkò náà lọ ọlọ́run kò fi ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n á bẹ ọlọ́run fún gbogbo àwọn ọmọ tí wọ́n lọ báàkì pátá ẹ̀yìn báàkì ọlọ́run jẹ́ kó dùn fún wa ẹ̀yìn báàkì jẹ́ ká fi rí nǹkan rẹ̀ ṣe ẹ̀yìn báàkì gbogbo oríire ayé àtàlùkìyámà ọlọ́run kó ṣe ń tàwọn ọmọ náà gbogbo àwọn ọmọ tí wọn ò gbà pátá mo kí àwọn náà pé wọ́n kú oríire tẹ bá gbà ọlọ́run ló mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ìbànújẹ́ kan sí lẹ́yìn ẹ̀hún èyí tèmi ó gbà yín nímọ̀ rẹ̀ ni pé kí ni ohun tó fà á tí ń fi gbà báàkì ṣé mi ni àbọ̀ ọ̀hún mo mọ̀ pé ìwọ ni kò lọ tún rẹ̀ ṣe èrè tó kú ó tó kú o wájú wọn ni kò kọjú mọ́ kó tún gbọ́ ẹ̀fọ́ dáadáa kò fi ṣẹ́ fi yin àwọn òbí ẹ̀ owó táwọn òbí ẹ̀ ń ná sí ẹ lé kó kù náà mo tẹ́mi ó sọ fún ẹ níwọ̀n bá yẹn mo fi abanújẹ́ kí n mọ sunkún káàkiri kí n mọ ronú ọlọmọ tó ṣe ọ̀ tó bá lọ àkókò ẹni o ẹlẹ́bí tún bẹ lẹ́yìn tó kún ẹ̀ṣẹ̀ mi lọ Allahumma a'izz al-islam wal-muslimin wa adhill ash-shirka wal-mushrikin Allahumma rabbana. قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله